sẹ́wà. Man. Bọ́dá Ajíkà Gbòòrò kí lẹ fẹ́ sọ tẹ̀ sáà ń rẹ́rìn ara látòrọ̀ báyìí. Sọ́rí ibi tá a bá dé. Exactly. Bọ̀dá Ajíkà Gbòòrò láàmú mi tán yányá pèmí lájíkà Gbòòrò àrìnká Gbòòrò ojú kùtùkùtù bómi Gbòòrò bọ́ dé. Bọ́ọ̀ ṣe máa ń kọjá lọ tó ọmọ ń bọ̀ ọkàn mi máa ń dá tòlótòló ọmọ ń dá mi lọ́rùn. Ṣùgbọ́n tí òde mọ kí mo ti fẹ́ gbé ọ̀rọ̀ mi kalẹ̀ ni pé mo burẹ́wà gan o. Bí ìṣẹ̀bí mi bá a ṣe máa ń burẹ́wà lé wa náà nù. Sọ́rí bàbá tó bí mi náà àwọn náà wọ́n burẹ́wà débi pé àtẹ̀gbọ́n mi àtàbúrò mi gbogbo wa lé wa pátápátá la burẹ́wà láàdá. Èmi náà lórí pé mi sọ máa lè kí ló jẹ́ kí n dàbí mọ́gàdí ọ̀bọ báyìí. 70 years old man. wọ́n já lọ́jà rẹ̀ ṣé ìwọ ò rí pé àṣẹ ni eléyìí sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ ṣé ọ̀rọ̀ gidi wà bẹ́ẹ̀ já máa lọ. Kí ó sọ tó fẹ́ sọ mò ń bọ̀. Sọtán gbogbo dẹ́n kàràmọ̀ náà nù ẹ ṣe ń jàre ẹ sọ wá rí torí ẹ̀ ló dé mú ike ìdání nǹkan gbogbo nǹkan tó lọ ń dogun fọ pátá ni mo ń dá mi lọ́rùn àti tíwájú àtẹ̀yìnwálẹ̀ ọdún rẹ́gẹ́ ọ̀dà ọdún wò kẹ́ ni mo wá wò pé ọlẹ́mọ̀fẹ́ gbà pé kí n máa togi sí inú àrò rẹ pé torí pé mo burẹ́wà torí ẹ̀ ló dé mú ike ìdání pé sọ́ra àwọn ìbejì méjèèjì tí Ọlọ́run jogún fún ẹ tó bá ti wà nulẹ̀ ọkàn máa bẹ́ mi fún un òkè ni tó bá ti bá ń fún un òkè báyìí tó bá ti ń jáde bọ̀ ọkàn gbé fún mi ni èmi ò mọ̀ ráyè. kò ní dáa fún ọ nígbà tí èmi náwó lé lórí tí mo fi owó iyebíye rà ni wọ́n fún sínú ke dákun ṣé kò sí kọ́ mímọ́ ni àbí kò sàṣọ tí ó lè bá mi kó sí mọ́ so ti rí pé mo ní àṣẹ ló ń sọ. ọ̀rọ̀ yẹn jẹ́ lọ́jà rẹ. Farabalẹ̀ ìwọ ni kọ́kọ́ lọ́nà ṣe tó dáa fún un kó tún wá mọ̀ wò wá ṣe wá fúnra rẹ ṣe bí tó fẹ́ ṣe wá fúnra rẹ ní òtún. Ẹ mọ̀ bó jẹ wá bùwẹ́ wá ṣe ń tẹ́fẹ́ ṣe fúnra ẹni tẹ́ ẹ fẹ́ rè ẹ mọ̀ bọ̀. Tí wàá tẹ gbogbo tẹ́ ń kàràmọ̀ náà ẹ dákun ẹ sì ya amú báyìí ẹ sì ya olójú kòkòrò báyìí ẹ̀yin tó wá jẹ́ pé ní ẹ̀yin lẹ́ ń kó àwọn méjèèjì dání báyìí tẹ́ kó àwọn méjèèjì lọ́tẹ̀mọ̀ fún ẹ̀fẹ́ mọ́ pa ẹ̀sùn pé kẹ́tọ́ ọmọ bá ń fún nǹkan sínú òkè mélòó náà fẹ́ fún òkè tí èkó kémi ló mọ̀ rí mi ẹ̀ ń sanwó àbí ẹ̀sìn ọjà rí ojú òní ti nǹkan yóò ní bàdé ojú ti ti bí àwọn ìyàkọ̀ mi mú ọlọ́run.